ọ̀rọ̀ yìí ó ti dé góńgó ẹ̀mí mi nítorí pé èmi ò ń ṣe oníjàngbọ̀n mi ìdẹ́ṣe oníwàhálà mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣeré fújì yìí náà à ń ṣe oníwàhálà àwọn olólùfẹ́ wa àwọn náà máa ń gba ọ̀rọ̀ bákanbàkan kò dẹ̀ sí nǹkan míì tó ń ṣe wọ́n o ìfẹ́ wa náà ló ń pa wọ́n bí ọtí ìfẹ́ wa ló ń pa wọ́n bí ọtí a dẹ̀ appreciate ẹ ṣe gan ẹ kú àdó tiwa àmọ́ èmi Alhaji Abbas Akande mo fi àsìkò yìí mo fi ń bẹ̀ yín bloggers ṣe máa ń sọ̀rọ̀ nípa àwa olórin. ẹ̀yin tèmi arákùnrin tí a mọ̀ sí Òbésèré tí òǹkọ̀ fújì ọmọ rápálá ó ti ké gbàjarè síta o lórí ọ̀rọ̀ kan tó ń lọ sókè sódò nípa orin rẹ̀ àti bí òun pẹ̀lú arábìnrin tí a pè ní Yínká TNT bí wọ́n ṣe ń fẹ́ra wọn. ẹ̀yin èèyàn wa kí ló ṣẹlẹ̀ yẹ ká gbọ́ ọ̀rọ̀ náà. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa àwa olórin tẹ́ ń sọ pé olólùfẹ́ yín la jẹ́ ẹ jọ̀ọ́ mò ń fàsìkò yìí bẹ̀yìn ẹ má sọ pé ẹ fẹ́ máa gba ìjà ẹnìkan jà mọ́ torí Ọlọ́run bá a bá rẹni tọ́rọ̀ yìí ń bínú bí mo ṣe ń sọ yìí kó jọ kó fọwọ́ wọnú kó jèbù rẹ̀ àwọn àgbàlagbà ní kí n wọ́takọ́ta a máa ń wọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger sẹ́mi Alhaji Abbas Akande tẹ́ ẹ sọ pé èmi lẹ fẹ́ràn ẹ jọ̀ọ́ ẹ promote iṣẹ́ wa ni ibi tá a bá ti lọ òde ẹ bá wa polówó ẹ pé òde tí Alhaji Abbas Akande ti ṣiṣẹ́ lánàá wọ́n ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ wọ́n jayé ń bẹ̀ wọ́n jó ń bẹ̀ inú àwọn èèyàn dùn ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń promote àwọn ẹlòmíì náà ẹ̀yin tẹ́ ń promote àwọn olórin míì náà mo fọlọ́n bẹ̀ yín ẹ jẹ́ kí gbogbo wa yọwọ́ lórí ọ̀rọ̀ pé à ń bára wa jà ẹ promote olórin tẹ́ ẹ bá fẹ́ in a good way ni ẹ sọ dáadáa ń pa wọn ipa òde tí wọ́n bá lọ àbí kọ́nsáàtì tí wọ́n bá ṣe àbí ibi tí wọ́n bá lọ tí wọ́n rà pọ́n lé ń bẹ̀ ẹ sọ nípa ẹ̀ ẹ má sọ pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ tí a máa bá onílé kejì tẹ́ ẹ bá sọ pé ẹ ń jà fún wa ẹ ń sọ̀rọ̀ wa àbẹ́lẹ̀ fẹ́ jàjà kan tí ò ẹ fẹ́ máa gbèjà wa jà ẹ̀yin ká sọ̀rọ̀ ayé lẹ́nu àjẹ́dọ̀ dìde torí àwa tẹ́ ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ ẹ máa padà rí gbogbo wa papọ̀ lọ́jọ́ kan o kì í dẹ̀ ṣe lọ́jọ́ kan ẹ máa padà rí gbogbo wa papọ̀ bí tó bá yẹ ká ti pàdé mo lè fẹ́ fojú sí ẹ jọ ẹ promote wa ni ẹ̀yin tèmi ẹ sọ dáadáa ń pa mi. ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fi mọ̀ ṣọ̀kan ká pọ́n lé ní o Fuji Musicians Associations ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ni ìṣọwọ́ bloggers torí Ọlọ́run ẹ jẹ́ á fi mọ̀ ṣọ̀kan ká pọ́n lé ní o. èmi Alhaji Abbas Akande the Paramount King of Music àgbà sábàbà fún àbùkù ilẹ̀ Yorùbá òòṣà ńlá